The topic I have for you today is freedom kills, beware the devices of Satan. Nǹkan tí a ní fún wa ní ọ̀sán yìí ló jẹ́ pé òmìnira máa pa ènìyàn. Ẹ jẹ́ ká kíyèsára. Beware the devices of Satan. Ẹ jẹ́ ká kíyèsára nípa àwọn iṣẹ́ èṣù. Òmìnira tọ́lọ̀ ti fún wa kò ní di ìnira mọ́ wa lọ́wọ́. The freedom the Lord has given unto us will not be problems to us in Jesus' name. It is easy for me to start proclaiming our own glory and not the glory of God. Ó rọrùn fún ìránṣẹ́ Ọlọ́run láti máa sọ wípé ẹ jẹ́ ká máa yin ara wa lógo dípò pé ká yin Ọlọ́run lógo. And how we praise ourselves is by speaking or proclaiming prosperity more than salvation. Bá a ṣe lè ṣe eléyìí ni pé ká máa pé ìyìn rere owó ju wípé ká gbé ìyìn rere ìgbàlà kalẹ̀ lọ. And to me, the Lord has sent us to set the captives free. Ní fún àwa tí a wà lórí òkè yìí, Ọlọ́run ti rán wa láti lọ tú àwọn òǹdè sílẹ̀. By speaking the truth and nothing but the truth. Láti máa sọ òtítọ́ pọ́nbélé. This is the day that Lord has made. Nítorí pé èní ni ọjọ́ tí Olúwa dá. And he said in Yoruba that bí a bá ń jó, tí a bá ń yọ̀, ká yọ̀ níwọ̀nba. Kí aráyé má ṣe kí ni o, kó má ti bí ayọ̀ òkúta mẹ́rù wá. What the proverb is saying that when we are dancing and we rejoice, we have to take heed so that the enemy will not put stumbling blocks in our joy. Freedom kills. Freedom what? It kills. Beware the devices of Satan. Tell your neighbor, freedom kills. Beware the devices of Satan. Ẹ ṣọ́ra fún ìtẹ́gùn èṣù. Beware the devices of Satan. Ẹ ṣọ́ra fún ẹ̀tàn èṣù. Ẹ̀rù ń bà yín àti bá neighbor yín sọ̀rọ̀ ni. Are you afraid to speak to your neighbor? Èmi ò ṣiṣẹ́ fẹ́ ṣu. I'm not working for the devil. And I am proud to stand before the house of God. Mo dúró níwájú Ọlọ́run ọba àwọn To ọba. speak against the kingdom of Satan. Láti sọ̀rọ̀ ní. Stronghold of Satan. Láti fa ìpilẹ̀ṣẹ̀ Sátánì láti fà jábọ́. Amen. Amen. What is freedom? Kí ló ń jẹ́ òmìnira? This refers to an absence of undue restriction. I mean, the state of being free. Òun ni pé kí a túni sílẹ̀. Or at liberty rather than being confined. Pé kẹ́nìyàn wà ní ìtúsílẹ̀ dépò pé kí a di ẹni. What do we mean by freedom? Kí là ń. It refers to an absence of undue restriction. Òun ni pé òmìnira jẹ́ nǹkan tí mo túni sílẹ̀. An opportunity to exercise one's rights and powers. Òun ló máa ń jẹ́ ká sọ̀rọ̀ bó ṣe wù wá bí ká ṣe ń ta fẹ́. Freedom emphasizes the opportunity given to the exercise of one's rights, powers, desires. Òmìnira ó jẹ́ nǹkan tí a fún wa ká lè ṣe tó wù wá ní ọkàn láti ṣe. If we check freedom in this country, Tá a bá wo òmìnira ní ìlú yìí, almost everybody is free. gbogbo ènìyàn ló ní òmìnira. Ìlú tó gbẹrú tó gbolè tó pọ̀ lẹ́nu. He can accommodate thieves, lies, cheaters, fraudsters Báwa ṣe ń dúró dá ń gbọ́ Ọlọ́run alààyè. as we are standing Àwọn kan náà wà nílé òrìṣà wọn báyìí. Wọ́n pè ní Some are tẹ́kùn. praying their temple. Táwọn náà ń pe òrìṣà wọn. Some are calling their gods. Ẹ wá rí pé ìjọba rán ti di ìfagbára wọ̀ báyìí. Now you can see that the kingdom of God have suffered violence. Ọ̀pọ̀lọpọ̀ ní freedom náà sọ yìí. A lot of things we are talking about this Ó freedom. ti fi kó bá ilé ọkọ ẹ̀. It has caused problem in Ọ̀pọ̀lọpọ̀ ní freedom náà sọ yìí. a lot of this freedom. Ó ti fi ayé ó ti fi ṣe àlè. He has used his wife to become. Ó ti fi freedom náà sọ yìí. He has used this freedom. Ó ti fi gba tó yẹ kó bàjẹ́. He has destroyed what is not Tí ẹ supposed. bá rò ó ẹni pé tá a bá gbé ọkùnrin àti obìnrin ní ìlú tàwa yìí. When you look at man and woman in this Mo country, fẹ́ lè sọ pé òmìnira obìnrin ó pọ̀ ju tọkùnrin lọ. we know that the freedom for women is more than men. Ẹni tó jẹ́ pé wọn ò tó mójú ọkùnrin nínú Nàìjíríà. In Nigeria, we know our women, we have full respect for our But men. coming to this country, Ṣùgbọ́n nígbà tí a dé ìlú ìtàn, because it's a queen's country, torí pé ìlú obìnrin ni, òmìnira tó fún wọn kọ́. the freedom that they were given, Wọ́n á sọ pé òmìnira ẹ̀ ṣe kí ni o. that is why the freedom kills. It kills. God bless you. Wọ́n ti gbé òmìnira yẹn, wọ́n ti fi ṣẹra wọn léṣe. This freedom they've used to destroy one another. Wọ́n ní ọ̀rẹ́ ẹ̀rú ìbàjọba. They said the slave should have become king. Ní ọba tí kò mọ́. There would not be a single Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn ọmọ ojú òrùlá tó wà ní ìlú yìí. A lot of people, because you saw the place flowing with milk and honey, Èmi kí ló ń sọ̀rọ̀, àgbélébù ló ń sọ̀rọ̀, àgbélébù ní sẹ́ máa wò. look at the cross of Christ. Nítorí pé òtítọ́ kú sí kí ni ó kúrò. Because truth is all. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin A lot of men,
because of the freedom as well. Torí òmìnira tá à ń sọ yìí. Ó ní compromise bíi méjì mẹ́ta sí They káàkiri. have about 2, 3, 4 Ó ti ń sọ telephone bill bí. They are paying phone bills here. Ó ń sọ gas bill lọ́hùn. They are paying gas bill there. Bẹ́ẹ̀ ló ń sọ water rate bí. And they are paying water rate with Kò another. owó mú délé. There's no money to go to. Wọ́n ní wọ́n tí ọmọ ẹni tí wọ́n ń ṣe. Remember the child of whom you are. Olórin kan ló sọ Nàìjíríà. Somebody sing this Olùwà tó song. fọ̀rọ̀ kẹ́. Let it make. Ó ní bí iṣẹ́ bá lọ bọ́ lọ́wọ́ rẹ̀ ta ni ó so mọ́ ẹlẹ́yàyẹ ayọ̀ o. He said, when you lose your job, who are you going to? Rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o. Always think. Rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o. Rántí ibi tí wọ́n ti bí ẹ. Remember where you are Àti from. lẹ́tọ̀ ti jáde wá. And the house. Rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe o. Remember a child. Ọmọ ẹni ta ni wọ́n ń ṣe. Who is the child? Èmi ṣe ọmọ Kristi. I'm a child of God. Mi ò lè jẹ́ gbé ògùn bàbá mi kí ìjẹ́kùn tó ògùn ìgbolẹ̀. I will not mess up the glory of Bí my Kristi father. ṣe ń rán mi, òní mo ṣe ń jẹ. Ìtò tí ìbá jẹ bẹ́ẹ̀, mo ti ṣe kí ni o, mo ti ta Kristi lẹ́gẹ̀jì mi. I will say it exactly how Christ has sent me Màá because sì jẹ ẹgbà ẹ̀. I don't want to nail him on the cross the second time. Amen. Amen. So nítorí pé àkókò yìí is a moment of reflection. Therefore, beware the devices of Satan. Wọ́n ní kẹ́ ẹ ṣọ́ra nítorí ìkẹ́. Ẹran iṣẹ́ olùṣọ́ ẹran lọ́wọ́. Help our Nípa wíwu ìwà rere. help the pastor Nípa fífi ẹ̀mí Ọlọ́run hàn nínú ìrìnàjò wa. by doing good by Àwọn ọ̀nà tí èṣù ń gbà ń wọlé sáwọn ọmọ Ọlọ́run ni a èyí. lot of places that the devil are using to Today is the day spend time. gbogbo ìrìn tí mo ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀. All the work that I've been working all this time, Mo fẹ́ ṣe kí ni ojú ọ̀hún ní Olúwa dùn. that the Lord is not happy with, Tó ń fa ọwọ́ eré sẹ́yìn fún mi. that is pulling down the Àbí weight, àánú sẹ́yìn fún mi. or is not allowing Tó mú mi me kúrò kó mi sí oko ẹrú. this one that has put me in Tó mú àwọn ọmọ Ísírẹ́lì sí oko Íjíbítì. he has put the Tó Israelites, fi jẹ́ pé àwọn ọmọ tí ò ẹni tí ò yẹ kó máa fìyà jẹ wọn ló fìyà jẹ those who wọn. are not supposed to put them into suffer and punishment are doing it. Ṣùgbọ́n Olúwa sọ fún mi o. But the Lord says, Ó ní ìgbẹ̀yìn ó ṣe kí ni o, ó kàn wọ́n ní etí. he said, your cry has come to my ear. Nítorí náà kọ́ ó gbé olùgbàlà kan dìde fún wọn. Now you are now arise a Tí savior. à ń pè ní Mósè. That is Moses. Ó ní tọ̀ ọba Fáráò lọ. Said, go to Pharaoh. Sọ fún Fáráò wípé Tell Pharaoh that jẹ́ kí àwọn ènìyàn mi kó ṣe kí ni o, let jẹ́ kí my wọ́n lọ. people go. Let my what? Let my people go. go. Tell your neighbor. Àwọn wo náà ń di people wa mú? Kí là ń pè ní people? What do we call people? A lè fi àwọn people yìí wé àwọn bíi destiny wa. Àwọn ògo wa, àwọn ọlá wa, àwọn iyì wa, àwọn ẹ̀yẹ wa, àwọn ọmọ wa tó yẹ kó ti wáyé tí wọ́n ti dì mú. For all our children and everything. A ti gbọ́ nípa devices of Satan nígbà kan We rí. have heard about the devices of Satan. The 12 big tribes of Satan. Yeah, the 12 tribes Inú ìjọ of láti ṣe ìwàásù yẹn. in this church. The 12 big over us in this world that you are going. This is a moment of reflection. Àsìkò This is sí a àwọn moment olú of truth. tá à ń bojú wẹ̀yìn rèé. And this is a message from the Lord. Àwọn ètò rèé, àwọn bombs rèé. These are the pits. Wọ́n ní kàkà kan lọ́wọ́ kó jí These sí are kòtò. bombs. Mọ̀nàmọ́ná ṣiṣẹ́, ìmọ́lẹ̀ àtọ̀ fún ọmọ Ọlọ́run. Instead of a child of God to go into a pit, there will be a thunderstorm. And then the light will shine. As a believer, Gẹ́gẹ́ bí onígbàgbọ́, freedom kills also. òmìnira yìí a máa pa ni. Kò ní pé nítorí àwa láyé àwọn onírè ìpọ́njú. It's not because we are on this earth, we will Ṣùgbọ́n not as a see problem. believer, tó gba Kristi gbọ́, ó ní ẹni tó bá jókòó nínú kọ̀ọ̀gá ògo. Òun ló máa ń gba bó ṣe So lóko whoever máa. that sits at the secret place of the Most High will abide Ìwé with the Galatian ẹsẹ̀ orí karùn-ún starting from 13. Ó ní for you were called to freedom. Apè yìí sí Brothers and sisters, Olúwa pè wá sí ìrora sí òmìnira. sí òmìnira. Ó ní do not use of freedom as an opportunity or excuse for your self-indulgence. Ẹ má lo òmìnira yìí láti fi ṣe iṣẹ́ ìṣe yín. For what? For your self-indulgence. Ṣe ara yín. But through love become slaves to one another. Òun ni pé ká di ìfẹ́ mú Láàárín ara wa. Ẹ jẹ́ ká ṣe kí ni o ká fi ìfẹ́ para. Nítorí a ti pè yín sí òmìnira. Yes sir. Òmìnira ara kìkì pé kí ẹ má ṣe lo ẹlòmíràn fún ayé tí máa ti ara pé máa fi ìfẹ́ Ẹ máa fi sí ìfẹ́. ọmọnìkejì Ẹ máa yín fi sin ọmọnìkejì yín. nítorí pé Yes. a kó gbogbo òfin já nínú ọ̀rọ̀ For the kan whole law is summed up. àti Yes. nínú èyí pé In a single commandment. Yes. wọ́n fẹ́ ọmọnìkejì You shall love your neighbor as sí yourself. ara rẹ̀. Yes. Ẹ tẹ̀síwájú. Ṣùgbọ́n bí ẹ̀yin bá If you are ever ara yín ṣán you bite and devour one another, tí ẹ̀ sì ń jẹ ara yín run ẹ kíyèsára take care that you are not consumed by one kí ẹ another. má ṣe para yín run. Ẹ tẹ̀síwájú.
Live by the Spirit. I say, and do not gratify the desire of the flesh. For what the flesh desires is opposed to the Spirit. And what the Spirit desires is opposed to the flesh. For these are opposed to each other. But to prevent you from doing what you want. But if you are led by the Spirit, you are not subject to the law. Now, the works of the flesh are obvious. Fornication, impurity, licentiousness, idolatry, sorcery, enmity, strife, jealousy, anger, quarrels, dimensions, factions, envy, drunkenness, carousing, and like, yes, I am warning you. Yes, as I have warned you before, those who do such things will not inherit the kingdom of God. Amen. Jesus ni all the sins has been there is just few, very few men that can overcome it. That is why we sing that song that Jesus at the time of temptation pray for me. When the devil and his kingdom, when they brought this temptation, do not leave me or forsake me. Do not forsake me, O God. Fight for me, O God. He said, when the sweetness of this world is pulling me, Lord, have mercy. Don't let me fall. Don't let me fall. Because what does it profit a man that gained the whole world and then he loses his soul? This is why this word has come up. This is what is making most churches to fall. And the Lord help us. For this time, and I'm using this opportunity not to allow Satan to destroy you and the church. Amen. 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 This is an advice from the Spirit of God. Do not allow Satan to destroy you and what? And the church. 2 Corinthians 2:11. Only lest Satan should get advantage of us. 2 Corinthians. Because even by negotiating, nígbà tó bá gbé àròkùn gbọ̀ngàn dé alẹ́ lágbájá tẹ̀ mọ́lẹ̀ tàbí nìkan ṣe bí kìnìún kan á ṣe kí ni o àní òwà sí ṣọ́ọ̀ṣì wọn ǹjẹ́ òtí kò sí ilé kó lábẹ́ ọ̀dọ́ náà olúwa báyìí. Yes ma'am. The devil will not deceive us. You should look at it from the beginning to what has really happened. Ibi àwọn devices, ibi àwọn loopholes, àwọn kànga tí èṣù gbẹ́sílẹ̀ tó ń mú àwọn ọmọ nígbà bá ti fà wá sí ìdè yẹn sìn àwa di pé àwa kó ìrẹ̀wẹ̀sì ọkàn bá wa àwọn ò lè bọ́lọ̀ sọ̀rọ̀ bó ṣe ká bọ́lọ̀ sọ̀rọ̀ wọn. When man is in this bondage, then you are afraid. You are not able to communicate with your God as you are supposed to. Padà wá ọkọ̀ tó ti ṣọ́kú lọ. Come home. Make a new resolution with God today. Have a personal encounter with your God. That láti sìn yín lọ sẹ́. That as from today. Gbogbo tó ń kọ̀ fún mi ẹ̀mí mọ́ pé kí n má ṣe mọ́ ràn mí lọ́wọ́ pé kí n kọ́ sílẹ̀. All those that you have told me not to do, give me the grace. Amen. Amen. Nítorí pé kí ni wọ́n ní tí wọ́n ní Satan bá mọ̀ pé o ti rí àṣírí òun. When the devil knows that you have is free from you. Then he will be free from you. Amen. Amen. Kó ló wá kó ṣàánú fún wa. Ìjẹ́ ní sísè lórúkọ bàbá, lórúkọ ọmọ, lórúkọ lọ́rọ̀ ẹ̀mí mọ́, ọba tá a jí ìfún ní ìkẹyìn, àdúpẹ́ lọ́wọ́ rẹ níbi tí o ti ń mú wa bọ̀, níbi tó mú wa dé, àtúndúpẹ́ níbi tó mú wa lọ. Ọ̀rọ̀ náà mọ̀ pé kábàkàbà lọmọdé sọ níwájú
bàbá ṣùgbọ́n tó bá dé láàdó dídì ìwọ lọ́ba tó mọ gbogbo tó sì lè ṣe gbogbo gbogbo tó bá kú díẹ̀ káàtó olúwa bàbá bá wa di gbogbo bẹ̀. abẹ́ iná láńlá rẹ wá ràn wá lọ́wọ́ àwa fẹ́ jẹ́ ìjọ aládùúrà tó jẹ́ pé it's of difference it's of difference in the whole world a unique ìjọ aládùúrà tó jẹ́ pé àwọn èèyàn máa rí tó máa wà ní àwòkọ́ṣe tó máa mọ̀ pé yes ọlọ́run tó ń bẹ nínú ìjọ ìṣẹ́ bẹ́ẹ̀ ni kò ṣe wá agbára tá a fi ṣe ara ò lè ṣe agbára ìwà gbèrò wá. níwò ìyá àmọ̀dún má jẹ́ ká fẹ́nikẹ́ni ṣàwátì má jẹ́ pẹ̀ ní olúwa jẹ́ ká lé sí jù báyìí lọ nínú owó nínú ọlá nínú iyì nínú ọmọ nínú ẹ̀yẹ jẹ́ ká lé sí jù báyìí lọ. ohun rere dáadáa sẹ́ bàbá jẹ́ kó jáde láti inú ìjọ rẹ̀ jẹ́ kó jáde nínú ayé ti gbogbo wa náà ká lè máa yàn títí àṣìṣe ti bàbá ṣiṣẹ́ ti ọmọ ṣiṣẹ́ ti mọ́ Jésù agbára wa. Àmín 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 lórúkọ Jésù. Hallelujah.